Alase Nimi. Ìgbà mìíràn ó máa kàn kíní yẹn kó máa sọ sí wa lọ́kàn pé ẹ wá mọ́mì máa ń ṣe ráìsì bákan. Ẹ jẹ́ kí n lọ sínú ilé ìdáná mi jàre kí èmi náà create ẹ̀ padà. Bẹ́ẹ̀ ni mo mú native rice wá fún yín, native jollof rice. Ta máa ń fi àwọn èròjà tẹ́lẹ̀ mi máa wò pé èlé nínú rice. Bẹ́ẹ̀ ni òun la máa fi ń ṣe native jollof rice ẹ pé kò la ogún lọ jù, kò la owó bíi kò la lọ jù. Níwọ̀nba ní bòńkẹ́lẹ́ ó máa jẹ́ ó dẹ̀ máa yó gbámgbám. Àwọn ìyá wa ń gbà yẹn rántí native Nigerian jollof rice òun la fẹ́ ṣe báyìí, which is àwọn èròjà mi tí mo fẹ́ introduce sí àwọn lélẹ̀. Rice, of course mo ti ní native rice ni a ti fọ̀ ẹ ti rí bóyá rí, mo ti fọ̀ dáadáa, mo ti sí ìfẹ́ ó mọ́ tónítóní. Ẹja kíkà wa rèé, ẹ lè lo ẹja tó bá wù yín o, àmọ́ tó bá ti jẹ́ pé native jollof rice ẹ go native dáadáa, that's the koko. Ẹja kíkà tèmi fẹ́ lò lélẹ̀, ata lélẹ̀ àti bọ̀, nǹkan tó wà ń bẹ̀ ojú Tatashe, Rodo àti tomato lọ díẹ̀ òun la ṣe síbẹ̀ àdẹ̀bọ̀. Then onions lélẹ̀, Alubosa ti wà láti ayédáyé, àwọn ìyá wa dẹ̀ máa ń lò sí ọbẹ̀, lára àwọn secret tí wọ́n máa ń lò gbà yẹn tí ọbẹ̀ wọn tún máa fi ń dùn dáadáa nìyẹn. Alubosa ti wà láìsàn tó Alubosa rẹ̀, edé pupa òun lélẹ̀ ẹ̀wù. Bó tó bá mú edé pupa dáadáa ọmọ kó máa ń lórí, ó máa ń lo gbogbo àwọn àti àti neatly. Then epo lélẹ̀ native jollof rice lápò, a nídìí òróró, epo pupa la máa fi sè. Irú rẹ̀ ẹjọ́ native jollof rice wo ló ní kó irú lọ́wọ́? Kò ń ṣe yẹn, kò ń ṣe native jollof rice nìyẹn. Iyọ̀ rẹ̀, adùn ọbẹ̀ lélẹ̀ àti Ede Funfun. Ṣẹ́rí native jollof máa ń dákẹ́ máa lo àwọn species oríṣiríṣi ẹja tó ti yé yín, so Cray Fish lélẹ̀, edé pupa tí mo fi ràn yín, Ede Funfun òun lélẹ̀, gbogbo ẹ̀ máa zẹ́ngẹ̀mẹ́ngẹ̀. Then ata rodo lélẹ̀ fún spicy àti saint leaf, Efinrin. Sọ fún yín pé mò ń go native lẹ́nìí ni à ń lọ local. Ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sharp. Lala. So nǹkan tá máa kọ́kọ́ ṣe òun lélẹ̀, native jollof rice ò kì í gba agbára púpọ̀. Mo ti rọra heat pan mi tẹ́lẹ̀. Nǹkan tó kọ́kọ́ máa wọnú ẹ̀ lélẹ̀ epo. Kò wá ń ṣe pé torí pé a sọ pé native jollof rice kí epo wa máa ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ lórí ẹ̀rún irọ́. You just want to give you that, epo wa lélẹ̀. Mi ní tètè fi Alubosa sí torí mo fẹ́ kí epo yẹn kó gbóná díẹ̀, kò ṣe pé kó gbá tó ti yẹn ká tó bẹ̀rẹ̀ sí ní da àwọn èròjà wa sí. Ní báyìí ẹ ti rí iná yẹn ti jẹ́ kí epo yẹn jí pépé, ó ti ń ṣe àwa máa stir. Àwọn oúnjẹ dàbẹ̀ kíá kò jẹ́ kó fi múnú ró láyé ìgbà yẹn nìyẹn. Àbí mo parọ́? Mi ò parọ́ o. So ní báyìí nǹkan tó máa wọnú ẹ̀ next òun ni locus beans wa, irú. Òdiwọ̀n rice tẹ́ bá fẹ́ sè ló máa ṣe òdiwọ̀n àwọn quantity èròjà tẹ́ bá fẹ́ lò. So gbogbo cups of rice tí mo ní bí báyìí ò ju maybe 2.5 cups lọ or so. Gbogbo òdiwọ̀n tí wọ́n sì náà ni. So àrọ̀ra irú yẹn irú àti Alubosa òórùn yẹn ó zẹ́ngẹ́mẹ́ngẹ́. Ọmọ àwọn ìyá wa mú oúnjẹ sí i. Ẹ jẹ́ ká wá gbé ata yìí ká dà sí. Ṣó ń yé báyìí? A máa jẹ́ kí yẹn náà ó dín ní wọ̀ntúnwọ̀nsì.
ata igan lásán ó ti ń ṣe ngẹmẹ́ngẹ nísìn mo fẹ́ da edé funfun mi mo fẹ́ dà sí o tó bá like edé púpọ̀ dà gbogbo èsì o tó bá yẹ pé díẹ̀ náà ní bọ̀tà mọ́ kò sí native jollof rice tó ní aroma is killing ọmọ wọn tí wọ́n sì ní kẹ́ máa ṣe irú àti edé àti adùn ọbẹ̀ o gbogbo ẹ̀ ló ní flavour tí wọ́n lára so ní báyìí nǹkan tí mo fi kọ́kọ́ da àwọn eléyìí sí ni pé so that wọ́n á ti tún ró dáadáa ká tó wá ṣẹ̀ wá mú ata wa ó ti yé yín ká tó dẹ̀ wá dà sí. so ó ti dín tó báyìí ẹ jẹ́ kí n wá rọra fi ata yìí sí. Ó jí pépé ọ̀tọ̀ ń pè ń pé ata yìí àbọ̀bẹ̀ yìí àbí nǹkan tẹ́ fẹ́ sè ó gbọ́ràn nìyẹn ó jí pépé so mo máa dé fún bíi 4 to 5 minutes ṣó ti yẹn máa jẹ́ kó dín mọ́ra wọn dáadáa kí gbogbo ẹ̀ kó ṣọkútù wọ̀rọ̀ mọ́ra wọn máa padà wá wò ẹ jẹ́ kí n fi yẹn clear bí báyìí. ó ti di bíi 4 to 5 minutes nísìn ẹ jẹ́ kí n ṣì àwò ibi tó bá ìrìn àjò ẹyẹ ó nítumọ̀ ó jẹ́ngẹ́mẹ́ngẹ́ that's it oh wow this is heavenly irú nǹkan báyìí ṣe lómi àti nípa jẹ́ ń da ẹ̀fọ́ sí irọ́ má dẹ̀ ẹ̀fọ́ sí native rice la fẹ́ sí so now nǹkan tá a máa ṣe next a máa kó ẹja wa sí ẹ̀ ń yá sínú ẹ̀ báyìí ọmọ oúnjẹ yóò ti jìnnà àmọ́ mo tún ń salivate a máa wá fi edé pupa wa a máa wá fi sí báyìí a máa wá stir together a bá ti stir together ní báyìí mo máa gbà wọ́n níyànjú pé ká try láti taste ẹ̀ mo mọ̀ pé àìtí fi adùn ọbẹ̀ sí àìtí fi iyọ̀ sí àìtí fi nǹkan kan sí but ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín pé irú cray fish àti ẹja kíká tá a dà sí gan wọ́n ní adùn ti ara wọn nǹkan tí mo fi taste ẹ̀ ni pé láti fi wọn òdiwọ̀n ìsebẹ̀ àti seasoning tá a máa fi sí ṣó ti yé yín visit mo ṣe taste ẹ̀ nìyẹn so now mo ti taste ẹ̀ ń sìn mo ti mọ̀ pé òkè o ó nídìí seasoning díẹ̀ ó dẹ̀ nídìí iyọ̀ lóní ṣúkúlú ní báyìí ó ti tíkìn mọ́ra wọn dáadáa àmọ́ wá dà ìrẹsì wa tá ti fọ̀ tá ti ṣàn dáadáa tó ti mọ́ tónítóní àmọ́ wá ṣe kí ni àmọ́ wá dà sharp ni ò ní kò ní wàhálà nínú rárá àti rárá ni. máa stir together báyìí nǹkan tó mú mi tí mo fi ń rò pọ̀ báyìí ni pé sódà gbogbo ẹ̀ á lè wọnú ara wọn àní sọ pé ẹ̀sì bíbá ibi apá kan ní ẹja apá kan ò lẹ́ja apá kan lédè kò lédè irọ́ àyípọ̀ ni yẹ̀wà èyí dára ẹ wojú ẹ̀ gan láì tiẹ̀ tí ì sè tán a máa wá bomi sí sọ fún yín pé omi yín kò gbọ́dọ̀ máa wó bá pọ̀ jù tẹ́ bá ń ṣe rice sódà kò ní lọ jími so ara bomi díẹ̀ sí báyìí ìpínlẹ̀ kówó àwa ọ̀rá ló iná wa ní kékeré báyìí àwa kọ̀fẹ̀
àwa dúró àpadà wá bíi 10 minutes àti jìnnà òun padà wá. Woo! La la! Ha! Oh, sengemenge! Ha! Oh, debe! Look at that! Look at that! Picky must stay ni. Usibaje didn't stay. Oh, this is beautiful. Native jollof rice. Ẹ wo color yẹn. Ẹ wo gbogbo ẹ̀ bó ṣe prepping. Ẹ wo bóyá dúró rẹ̀. Ẹ jọ̀ọ́. Hey! Nǹkan tó ń sọ pé Alase ni mi má pa mí náà. Kẹ̀kẹ́ má pa mí náà. Ìrẹsì wa ó ti ṣe kí ni? Ó ṣe ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ó ti dúró rẹ̀. Èmi nìkan tán mo dá sí adúrú fine ìrẹsì báyìí. Mo deserve award. Now ẹ jẹ́ ká rọra fi Alase. Nígbà yẹn náà ṣe mọ̀ pé tí ó bá ṣe ẹran àtọ́ máa ń kó sí i. Ewé dá sí. Saint leaf lélẹ̀ Efinrin. Ṣùgbọ́n tó bá mọ̀ pé ò láìkì Efinrin, o lè máa lò. Ó tún máa ń fún ní flavour, you know. A máa wá cover it for some seconds torí a fẹ́ jẹ́ kí Efinrin àti Alubosa yẹn mú sọ fún yín pé nítorí bá láìkì ẹran ẹran kan máa gbé yín lálùbọ́sà wọn wá ṣe pé yín. So àní jẹ́ kó rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Ẹ jẹ́ ká fún ní like 15 seconds. A máa wá dun àti ṣètò àti ṣètò. Okay now, àti fún ní ìṣẹ́jú díẹ̀ àyà ó ti pé sharp. Hey. Okay. Èmi kú sọ tèmi. Èmi sọ tèmi. Gbogbo recipe tí mo ń kọ yín, ẹ máa mú lò in total. Ẹ má ṣàṣejù. Hey. Báwọn ìyá wa ṣe máa ń ṣe ni. Ní ayé ìgbà wọn ló bá jiná. Mo bá paná sharp màá bá serve ẹ. Ọmọ ìyá yìí mo yá yìí ẹ jọ Olúwa o kí ló ṣẹlẹ̀ gangan owó yìí fine kò ṣe fífàìn nìkan kọ́ o ìní pé kó ń jẹ́ kọ̀ fáyìn o kó rẹwà lójú kó tẹ̀ tún ṣe kí ni kó ní good taste ẹ̀wẹ̀dẹ̀ yẹn èdè pupa ẹ máa kọlù ni go slow ẹ wo Alubosa. It's not easy. It's not easy to be a very good cook. Okay, protein náà ni Cray Fish everything bá ṣe máa ń sè é nìyí àṣejù ní kíni this is looking penguin ó sweeting ẹ jẹ́ n taste no ẹ̀wẹ̀dẹ̀ yẹn ẹ̀wẹ̀dẹ̀ pupa yẹn ẹ̀wẹ̀já okay ṣe recently fi yẹn ṣe Alubosa bẹ́ẹ̀ ṣe mo máa gbé nìyẹn títí tẹ máa fi jẹ oúnjẹ yẹn tán so oúnjẹ yóò sí pé jẹun bu díẹ̀ títí tẹ máa fi jẹ pọ́ọ̀tù kan tẹ̀ nímọ̀ now hey. You are worthy. Nǹkan tó ń jẹ ọmọ eléyìí ló ń pè ní ó ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ sínú ẹ try láti ṣe bí mo ṣe kọ́ yín ní sísẹ̀ǹtẹ̀lé ẹ má jò mọ́ ẹ má yọ kúrò at least ẹ tẹ̀ ṣe kọ́kọ́ ṣe bí mo ṣe ní kẹ̀ṣẹ́ náà kẹwàá mọ́ kẹwàá sọ fún mi pé bóyá pass mark ni àbí fail ẹ tẹ̀lé láíláí fail. Alase ni mi meanwhile kí ló tó ti subscribe fún channel mi yeah click that subscription button so that ẹ máa rí oríṣiríṣi oúnjẹ aláràǹbarà àti tó ń ṣara lóore ní ibi báyìí so bí báyìí lèmi ti máa dúró content wọn sọ fún mi pé ire o lọ́jọ́ gbogbo I need to devour this.